kan bẹ ìkan ìlú àwọn mùsùlùmí ìkan ìlú àwọn ẹlẹ́sìn mi ìjà wa ń bẹ láàrin wọn níjà tó ní agbá àmọ́ láàrin ìlú méjì yìí odò kan bẹ ń bẹ wọ́n ti wá lérí síra wọn lọ́jọ́ kan pé lọ́jọ́ báyìí gbogbo tí ń bẹ láàrin àwọn níjà èdè làwọn fẹ́ mọ̀gá àjà ìjà yìí a fẹ́ mẹni tó wín ni a fẹ́ mẹni tó kápá tó kájú ẹ̀ wọ́n bá falà àmọ́ níbi tá ti lọ pàdé ara wọn odò tí ń bẹ láàrin wọn àfi kẹ́nìkan kọ́kọ́ dá kọjá ẹni tó wá jẹ́ ọ̀gá àwọn mùsùlùmí tó lídìí ogun ó bá sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ nígbà ká fi yé wọn pàwọn rẹ́dí Ọlọ́run làwa sì gbójúlé ẹ̀yin ọmọ ogun ẹ̀yẹ wọnú odò ẹ wọnú ojú omi àwọn alákọ̀ọ́kọ́ lè pàdé wọn kí làwọn mùsùlùmí wo kojú omi fún bàbá kábíyèsí ibi tá ti ń lọ lérí ọkọ̀jú omi pẹ̀lú àwọn ọmọ ogun àwọn ẹrù tá máa ń gbé dání tí wọ́n máa ń kó nǹkan àlùmọ́nì sí bọ́bá jásí gbógun fẹ́ yíwọ́ àbí yẹn nídìí kó mú mi àbókà nídìí kó kàn jẹ appetizer kan àpò tá máa ń kó sí hùn bí àpò ẹnìkan nínú àwọn ọmọ ogun mùsùlùmí bó ṣe jábọ́ sódò nù ó jábọ́ sódò báyìí lẹ́ni tápò rẹ̀ jábọ́ sódò bí ṣe ń pariwo nu àpò mi ti jábọ́ sódò ó ti jábọ́ sódò ògèdè ń gbàwọ̀ yókù rẹ̀ gbọ́ pápò rẹ̀ jábọ́ sódò ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ní tápò rẹ̀ jábọ́ sódò òun náà bá ń kígbe àpò mi ti jábọ́ sódò kẹ́yìn àpò tiẹ̀ ló jábọ́ sódò àpò ọmọ ìyá rẹ̀ ló ṣe kíni ló jábọ́ sódò ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bóun ṣe wí bí gbogbo àwọn tó kú náà ṣe ń wí nu àpò mi jábọ́ sódò àpò tó jábọ́ sódò báwọn mùsùlùmí ṣe kó sódò nù torí àpò ọmọ ìyá wọn tó bọ́ sódò. Allah àwọn tó sì fẹ́ bá wọn jà àwọn ń bẹ lọ́ọ̀kan tí observe látọ̀kan báwọn pé kí ni mú gbogbo wọn bẹ́ sódò wọ́n bá rí i pé àpò ọmọ ìyá wọn kan tó jábọ́ sódò òun ló torí gbogbo wọn kó sí odò tí wọ́n sì máìdì kódò lè gbé àwọn lọ àbẹ́jà lè jẹ àwọn. báwọn ọ̀tá ṣe ń wò wọ́n lọ́ọ̀kan ló pé so nítorí àpò ọmọ ìyá wọn kan tó kàn bọ́ sódò òun ni gbogbo wọn fi kó sódò báyìí. àpò lásán ló bọ́ sódò gbogbo wọn fi kó sódò pẹ̀lú ẹ̀. tó bá jásí pé àwọn wá pa ẹnìkan nínú wọn kọ́ báwọn bá lọ pa ẹnìkan nínú àwọn tí wọ́n ń jà nítorí àpò ọmọ ìyá wọn tó kó sódò yìí. gòbé ó ṣẹlẹ̀ o látọ̀ kan bọ́lọ̀ ṣe ju ìbẹ̀rù sí wọn lọ́kàn nù pé àwọn tó lè kóra wọn sódò tẹ́lẹ̀ kó sódò nítorí àpò ọmọ ìyá wọn tó kàn bọ́ sódò táwọn bá pèèyàn kan nínú wọn ní sí àwọn nicely rárá o. gbogbo olú àwọn yìí náà parun o. àwọn ọ̀tá tán dúró di wọn pàwọn fẹ́ bá wọn jà bá ṣe fèrè gé nu. La ilaha illallah. ó ṣe dín pé unity àti ìfẹ́ tó wà láàrin wọn wọ́n sì ń wí ní ogun láì lòdà. tí unity bá ti ń bẹ láàrin tẹ sora yín pọ̀ gbogbo ogun lẹ́mọ̀ wí ni o. tẹ́ ẹ bá ti sora yín pọ̀ ọ̀tá kínkínní báyìí ni ó mọ̀ kápá yín o. wọ́n mọ̀ gbéwì yín látẹ̀yìn ni o. gbogbo ẹ̀yin tí bínú bá ń bẹ láàrin ara yín nùlú ẹ jẹ́ kó tán. tọ́lá nítorí kíni ẹni nítorí ìfẹ́ lu yín. ẹ fẹ́ jẹ́ kó lu yín wo. gbogbo òlu tó wó òun ibìkan náà ti bẹ̀rẹ̀ o. ibìkan ló ti líìkì o. wọ́n náà kan wọ ara rẹ̀ nítorí fi wà lálàáfíà ni wípé apá ò ṣe tiẹ̀ lọ́tọ̀ ẹsẹ̀ ò ṣe tiẹ̀ lọ́tọ̀ imú ò ṣe tiẹ̀ lọ́tọ̀ kàn imagine pápá ò fẹ́ dúró lára rẹ mọ́ ẹsẹ̀ ò fẹ́ dúró lára rẹ mọ́ eyín náà ò fẹ́ dúró bóun ló ṣe wà ẹ̀mí ò lè dúró gbogbo òlu tá bá ti ṣe tira wọn lọ́tọ̀ eléyìí lọ bí wọn ò jọ sùn papọ̀ ìlú yẹn ò ní lẹ́mìí nú ìlú yẹn kẹ́ wà bí òkú ni kò ní tó gbogbo òlu tó bá wúwo àbílẹ̀ tó bá wúwo tẹ́ ẹ̀ jẹ́ kẹ́rọ̀ yín ṣọ̀kan tíwà yín ó ṣọ̀kan tíyìn yín ó ṣọ̀kan tẹ́lẹ̀ yín ń wí báyìí tẹ́lómi ń wí mí aṣáájú ń wí hé ẹ̀yin tó kù ń wí bí oníkálukú wa púùtù pọ́ìntì ẹ̀ gbọ́rọ̀ sẹ́nu ẹnìkan sáré tí kẹ́tìrà bá ti pọ̀jù lérí oúnjẹ wọn padà sásáwọ̀ ni. eléyìí fẹ́ dáná eléyìí fi máa gíìsì ó ní ẹ̀fì kan sí. ó ní no yìí tẹ́mi kà lórí YouTube bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa ń ṣe ẹ lọ gbé magi náà wáyé tó fòun náà sí oníkálukú ní nǹkan gidi jẹ o. tẹ́ ẹ bá ti fọ̀rọ̀ lẹ̀ sọ́dọ̀ ẹnìkan kẹjẹ kánú yín kó oúnjẹ ìlú yín ò ní dùn o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله كان قدره ومقدار عظيم أكي الله وباسفين فالنبي ومحمد صلى الله عليه وسلم ọlọ́run bá kí ó ṣe dáadáa fún wa ọlọ́run bá kí ó má dá wa láàmú. mo rí fídíò kan ló trigger mi níbi tí mo gbé ti ń ṣe askar lọ́wọ́ so ní inú gúrúùpù wa Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum ló wá mú mi pé kí n fẹ́ sọ̀rọ̀ lórí fídíò yẹn. Ẹni tó gbé fídíò yẹn wọlé ọlọ́run bá ní gbogbo ayé ní gbogbo ọ̀nà ọlọ́run bá ẹmọ bá mi dúró tì wọn ọlọ́run bá kò ní bà nǹkan wọn jẹ́. Ẹni tó sì sọ̀rọ̀ náà jáde gbogbo oore tí ọlọ́run bá wọn san fún ẹni tó wá dáadáa láàrin àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí
ọlọ́run bá yóò bá wa san wọ́n lẹ́san tí ó péye. ọlọ́run bá kò ní dá wọn láàmú, kò ní fi ìrìn àjò ìgbésí ayé wọn kò ní fi bí wọn, kò ní dá wọn láàmú, kò ní dá wọn láàmú, kò ní dá wọn láàmú. ọlọ́run kùn ún. ẹ wo àfáà tó sọ ọ̀rọ̀ yìí kò kí ń ṣe ohun Ògbómọ̀ṣọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó jẹ́ pé ó unify gbogbo ìlú pátápátá, kódà tí mú èyí tí ì ṣe Yorùbá, gbogbo ayé ló bá wí ní ìjẹmọ ìlú. ó sì fi ọ̀rọ̀ fífi ìfẹ́ tí èèyàn bá ṣe ní kí wọ́n ṣe nífẹ̀ẹ́ ìlú ẹ̀ fi sí lọ́kàn. Tí a bá wò níwò wípé ó sọ ní ìsọ ti ọ̀rọ̀ ìsìláàmù ni, kìrìsìtẹ́nì lè mọ́ gbọ́yé, àmọ́ tẹ́ bá jẹ́ kí àwa kìrìsìtẹ́nì àtàwa oníṣẹ̀ṣe àtàwa mùsùlùmí ká fi ọ̀rọ̀ sípò àwọn ẹni tí arákùnrin yìí ti ń ròyìn wọn lórí ìjagun tán fẹ́ lórí ìjagun. ẹ mọ́ jẹ́ ká wò níwò wípé ó sì sọ wípé bí ìgbà tá a pé àwọn kìnnì kan kèfèrí, ẹ jẹ́ ká jọ wò náà wípé kìrìsìtẹ́nì náà mọ̀ wípé aláìnígbàgbọ́ ni mùsùlùmí, a fẹ́ lọ bá wọn jagun ká pẹ̀lú àwọn ìlú nǹkan báyìí ṣẹlẹ̀ sí. àbí àwọn oníṣẹ̀ṣe náà mọ̀ wípé aláìnígbàgbọ́ ni wọn, àwọn aláìnígbàgbọ́ náà ni gbogbo wọn. igun kejì àti igun kẹta, gbogbo ojú táwọn fi jọ wòra wọn náà ni pé àìnígbàgbọ́ náà ló gbé ní dààmú àwọn tó wà ń bẹ, àìnígbàgbọ́ ní dààmú àwọn tó wà ń bẹ. iná ni ẹ jẹ́ ká jọ fi sí ipò wípé àìnígbàgbọ́ yẹn náà níjọ́ ń dààmú gbogbo wa. làwọn lọ sójú ogun náà lọ́wọ́ àríbó ti ṣe rí. ẹ wá wo nǹkan tó fi parí rẹ̀ lórí pé kéèyàn unify, kéèyàn wà lódìdí. lórí tó wà ń bẹ ó jẹ́ nǹkan tí ó wù mí lórí tó pọ̀, torí pé nǹkan tí mo ti mọ tẹnu mọ́, tí mo sì mọ sọ̀rọ̀ lé lórí ni. kì í ṣe pé mi ò lè sọ Haúsá lẹ́nu, kì í ṣe pé mi ò lè ṣe prógráàmù mi láwùsá, kì í ṣe pé mi ò gbọ́ nǹkan mi nípa ìlú mi níbo mi, kì í ṣe pé mi ò gbọ́ nǹkan nípa tí ń lọ Nàìjíríà. mélòó mo fẹ́ la fẹ́ sọ? ṣerú èyí tí bá wà sọ, ṣerú èyí tí Daniel káwà tó ń sọ kálẹ̀ káàkiri lórí ọ̀rọ̀ Nàìjíríà, lórí ibi tán bọ́rọ̀ Nàìjíríà dé, ṣé ni ò tó sọ? àbí ṣé lórí obìnrin tí kò mọwọ́ tí kò mẹsẹ̀, lórí àwọn ọmọ skul tó ń sáré pé kọ́ mọ́ lọ ẹ̀wọ̀n gbére fún, ṣé ni ò tó sọ nínú ọ̀rọ̀? àbí ṣé ọ̀rọ̀ Àgbàlá Gabriel ṣé kò tó gbé sórí igbá káwọn èèyàn mọ retí pé ibi tí ò lẹ sọ dé, ibo lẹ sọ dé, ìwúrò tó kù tó fẹ́ sọ? ṣé ni kò tó sọ ní? ìwò la fẹ́ gbé síwájú ara wa tí ò sì sọ? àbí wọ́n fẹ́ ṣe gọ́vnà ti Ọ̀yọ́ state, Oríyọmí Hamzat náà tẹ̀ jáde, sósò ṣèlú rí ni, ṣé kò ṣe rí ni, ṣé yóò rí bẹ́ẹ̀, ṣé kò ní rí bẹ́ẹ̀, ṣé lẹ́yìn náà ṣé kò tó mọ sọ lọ́rọ̀ tó ká mọ dìbéètì láàrin ara, àbí kó jẹ́ pọ́rọ̀ Ọ̀yọ́ nìkan ni ò tó sọ? ṣé bí àwọn tó ń da ọ̀rọ̀ ẹ̀sìn rú, tí wọ́n equip àwọn èèyàn kálẹ̀ káàkiri nílẹ̀ Haúsá, tó ń gbé wọn káàkiri tó yẹ kí wọ́n tó ti mú láàánú Yorùbá, nínú àwọn Yorùbá tán mú nínú wọn náà lẹ́yìn tẹ́lẹ̀ tán dá bẹ̀rẹ̀ sí máa jáde ní ìsìn tán bẹ̀rẹ̀ sí máa tọrọ àforíjì lórí nǹkan tán ṣe fún Mudiru Markaz. ìjọ tí títọ̀dọ̀ ọwọ́ ọba ṣẹlẹ̀ ní ti t'Ògbómọ̀ṣọ́ tí ọba ṣẹlẹ̀, mo fẹ́ búra fún yín pé lórúkọ Ọlọ́run bá pé wàláì àti rẹ́ni tí ó dúró fún Yunusa níjọ́ tán bá gbé Yunusa Yusuf. ẹ gbàgbé nípa pé àwọn alágbára kan wà lẹ́yìn Yunusa tó ń tẹ̀lé Yunusa kálẹ̀ káàkiri. tó bá délẹ̀ tán tó bá gbé ojú aganbọ̀ nù nǹkan tó wà ń lẹ̀ pé nǹkan tí ọmọkùnrin yìí ṣe àbí tí ń sọ nǹkan tó fi lè dáyé rú ni. mo fẹ́ kẹ́ ẹ lọ rí mọ̀ pé wàláì gbogbo àwọn tó ń sponsor ẹ̀ ni wọ́n sàkúrì, kò sẹ́ni tí ó fẹ́ káwọn àtàkì orúkọ wọn mọ́ ń tẹ́ ṣe. òun gan fúnra ara ẹ ti ṣerú rẹ̀ nínà. à ń pe ọmọkùnrin kan ní Taofik Ẹyẹba, ẹ gbọ́dọ̀ ọ̀rọ̀ burúkú tó bẹ̀rẹ̀ sí rẹ̀, gbọ́bọ̀ ọmọkùnrin tó ṣe praise rẹ̀ níjọ́ tó ń sọ̀rọ̀ burúkú nípa kábíyèsí, ní pé bàbá ìmọ̀ọ́mù fáwọn ọlọ́pàá ní 15,000, wọ́n fún wọn 5,000 kìíní kan. bàbá kábíyèsí òrówó náà, kábíyèsí náà tó ń du Pepsi àbí bó ló ṣe pé lóde, wọ́n ń du malt lóde lọ́dọ̀ àwọn ọlọ́pàá. ẹgbúrú nọ́sẹ̀nsì tí bọ́bọ́ yẹn sọ ń gbà náà, nígbà tí wọ́n gbé ẹ béèrè lọ́wọ́ arákùnrin yẹn Ẹyẹba wípé níbo lọ́rọ̀ rẹ̀ padà járí sí. nígbà wọn pe àwọn Yunusa àwọn láwọn ọ̀nà níṣẹ́ náà, bí ọ̀rọ̀ gbogbo àwọn tán Yelma tẹ́rí tí ń kíbi ní ìsìtọ́ bẹ̀rẹ̀ sí mọ́ bẹ̀bẹ̀ sí ẹ̀dàpọ̀ ẹ̀fọ́ríjì òun ẹ̀dàpọ̀ ẹ̀sìnkẹ́ ebi gboyà kan ló ní ló fi jẹ́ kọ́ mọ́ sọ ogun tí ń sọ nígbà náà. gbogbo orú àwa yóò mọ̀ tó mọ́ tán fi gbé. a sì sọ nǹkan kan tó wáyé pé torí pé a bá fẹ́ mọ sọ lórí pé lágbájá fẹ́ mọ bàyàn jẹ́ kiri àwọn òkè ń so níbàjẹ́ tá a bá rí fáàtì lórí nǹkan tá à ń ṣe bọ́tì ìlú wa láàfẹ́ kó bàjẹ́. gbogbo ẹ̀yin tá à ń sọ fún tẹ́ bẹ̀rẹ̀ sí mọ káwọ́ gbéra tẹ́ ń wù wá níran, ẹ ò mọ̀ wípé Ọlọ́run alálẹ̀ ìlú òbí gbogbo yín léèrè. tẹ́ bá fẹ́ gbọ́n pé a mọ̀ pé àhàlà fẹ́ràn Ògbómọ̀ṣọ́ aṣèkínní àti ipa wo lẹ kó nínú ọ̀rọ̀ àbí nínú ìṣesí.
àwọn òpé kẹ fún ẹ bá fún wa lówó ẹ fún wa tẹ́ ẹ bá sì fún ẹ mọ́ fún wa àbẹ́ bọ̀sítẹ́ni tí ó sọ pé mò ń pè òun pé torí pé ẹ wá kó kàn wá ká fi ṣe nǹkan nílùú Ògbómọ̀ṣọ́ kò sí ń bẹ̀ kì í ṣe pé pírójẹ́tì ìjà tó wà ń gbà làwọn à ń gbọ́dọ̀ torí náà ibi tá à ń bọ̀rọ̀ lọ yìí nísìn ibi tá a bá dé nísìn owó lókùtà fẹ́ ná èlò lẹ̀ lè fún wa nínú rẹ̀ ẹ dákun kí lẹ fẹ́ ṣe lórí rẹ̀. òun kọ́ là ń bá kálẹ̀ káàkiri bó ká ṣe ra lọ́kàn láti pé kárí pé òun wà lọ lódìdí kan lórí nǹkan tá a bá ń ṣe torí pé bàbá la fẹ́ náwó ọ̀hún èkì la fẹ́ ná àṣírí ló ti tú ní ìsinyìí pé kì í ṣe pé ẹgbẹ́ kan tá a fọkàn sí kọ́ ní nǹkan títí ń ṣe wá àwọn alágbára ló jẹ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mú náà àwọn tó lówó tán sì lágbára nínú ìjọba àwọn náà ṣe tó ń dà wá láàmú náà à ń sọ kálẹ̀ káàkiri nígbà tá à ń fi sọ kálẹ̀ káàkiri gbogbo wa la rí káàkiri lórí social media adúrú ìrànlọ́wọ́ tí Alhaji Awa Ibrahim adúrú ìrànlọ́wọ́ tán ṣe fún àwọn èèyàn lójú ọ̀nà títẹ̀sìn tó yẹ pé lórí tọ́lọ́run náà fi ṣe ebi ló padà tún wá di nǹkan tó sọ pé wọ́n jọ ń búra wọn pé tán bá gbélé iná àwọn náà ní wọ́n dùn pé kán sọ kalẹ̀ tán bá ṣe léyìí tẹ́lẹ̀ yóò mọ̀ sọ pé ẹni tó rán mi ní tẹ́lẹ̀ yóò mọ̀ sọ pé ẹni tó rán mi ní tó mọ̀ sọ̀rọ̀ tó sì mọ̀ lágbára wọn láti pé gbogbo tán bá fẹ́ gbé kan mọ́ gbé tí ì bá ṣe bẹ́ẹ̀ kí ni oníyàwó mẹ́ta ní infantry wo ló ní nínú ọkàn rẹ̀ tó lè mú tọkàn ló fi lágbára tí ó fi wá sí Ògbómọ̀ṣọ́ tí ó fi mọ bọ́ àwọn ará Ògbómọ̀ṣọ́ nínú Ògbómọ̀ṣọ́ tí ó sì mọ dúró lára mọ́ṣáláṣí Ògbómọ̀ṣọ́ tí ó mọ bu wa. kí ṣe pé gbogbo ayé ọmọ nǹkan tá a ní ká lè ṣe láti pé àgbìyàn àbágbìyàn àtàlẹ́ fẹ́ gbé tẹ́ bá lẹ fẹ́ gbìyàn nǹkan ní ìsìn gbogbo àwọn tẹ́ pè láti pé kan lọ́ọ́ lè ṣe nǹkan kan gbìyàn náà ni mélòó nínú wọn ló wà pẹ̀lú ìlú wọn ò sí pẹ̀lú ìlú náà ìtàn bá wà pẹ̀lú ìlú ni ọ̀rọ̀ lù ní débi tó dé yìí mo ti mọ sọ kí ní kan lọ́jọ́ tó ti pẹ́ mo ti mọ tẹnu Ọlọ́run ló mọ́jọ́ ọ̀rọ̀ wá nísìn mo ti mọ sọ pé problem ti ń dààmú wa nílùú Ògbómọ̀ṣọ́ pé èèyàn kan sọ títún láti yanjú ọ̀rọ̀ tó ń dà wá láàmú l'Ógbómọ̀ṣọ́ nínú ọlá àti agbára àti ìtọ́nà fún wa nílùú Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ àwọn tá a tún fojú sí lára ní ìṣẹ̀wò kátà ń bá pàdé níbẹ̀ ẹ wo àwọn tí ẹ wo last bus stop tẹ́lẹ̀ pẹ́lẹ́ fọkàn sí pé bọ́tẹ́ mi ò fọkàn sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà mi ò kọ́ bí ara sí wọn torí pé gbogbo ìgbà náà yẹn mọ́ à ń struggle àwọn alágbájá náà ṣe tiwọn lábẹ́nu ẹ gbàgbé irọ́ lọ́wọ́ àgbẹ̀ gbogbo àwọn ọmọ tẹ́lẹ̀ tán kó jáde tán sọ pé wọ́n bẹ̀bẹ̀ káàkiri iná tó ti bẹ̀rẹ̀ yẹn o torí mo tẹ̀ torí ẹ̀ fi gbé kámẹ́rà síwájú náà ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí nìsín most especially àwa táwa l'Ógbómọ̀ṣọ́ wọ́n tún ti bẹ̀rẹ̀ o ìyẹn ọ̀rọ̀ tọ́gá àwọn sọ kò mí ni ẹ o ṣé ọ̀gá àwọn wà torí ẹ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tán mí ni o program tán plan fún ni o programu àti bẹ̀bẹ̀ fún Yunusa programu tí wọ́n pláàni fún ni torí àwọn náà sọ. Imam Kiri o dúpẹ́ lọ́dọ̀ yìí yẹfisi tẹ́ ṣe àmọ́ mo tọ́pìkì yẹn ni àánú àti ìdáríjì àmọ́ mo ni inú mi lẹ́dùn tẹ́ sí justice is topic yẹn ẹ̀dẹ̀ ti sọ láti bẹ̀rẹ̀ náà pé ọ̀yọ́ ọ̀dẹ̀ yà ń tòótọ́ àwa náà wà bẹ́ẹ̀ ti sí topic yẹn aspect táwa náà fẹ́ kẹ́ ẹ mú ìlànà bẹ́ẹ̀ kẹ́ ẹ mú Allahumma innaka afuwwun tuhibbu afwan fa'fu anna nígbà tẹ́ ẹ ti fi lè mú wa tẹ́ ẹ ti fi lè bá wa sọ̀rọ̀ tá a ti fi gbọ́ tá a bá kú ní ẹni ẹ̀ fi bára yín sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ ń sọ̀rọ̀ Ọlọ́run fún wa ẹ̀dẹ̀ ti fi jẹ́ ká bẹ̀rù rẹ̀ títàánú ṣíṣe wá tó o bá ṣàánú orí ara rẹ ló ń ṣe fún gbogbo ẹni ẹ bá sọ fún ní ìtọ́ba ti mú alhamdulillah àmọ́ tí àforíjì ọ̀rọ̀ náà ni ẹ̀dẹ̀ sọ bí Rasulullah ṣe ṣe nígbà tó fojú kan àwọn ará ilé bàbá rẹ̀ nígbà tó padà wọ Mọ́kà agbàfọ́lọ́ agbàfọ́ Imam Kere ẹ̀yìn àti mufti àti Farul Islam bàbá apákò yìí imam àfin fúnra rẹ̀ Imam Kere lọ sọ fún ọ àyà Kùránì tí wọ́n bá ti wá sọ fún yín pé a mọ̀ ń tá a ṣe ẹ dáríjì wá ẹ̀yin náà ẹ dáríjì wọn nítorí tó lọ. Allahu Akbar. Kò sẹ́ni tí ń bẹ ní tí ọmọ etí Imam Kere sọ kò sẹ́ni tí ń bẹ ní tí ọmọ ìwé àṣìyá lọ àbábà ń parọ́ fúnra wa lókù. Oṣù yìí lòmí fi ń bẹ̀ yín àwọn ọmọ kéwù tó yín
àbí mi náà sọ wọn jẹ ọdọgba ìjọ wọn sọ ọ tó ti dákọ rẹ èmi náà sọ ọ gbọ́dọ̀ sọ gbangba ẹ try as much as possible tí ẹni tó bá ṣẹ̀yìn bá ti wá tọrọ ìdáríjì jẹ níwòye pé mo mọ̀ pé mo sì ọ́ ẹgẹ ti fọ jẹ èmi ọmọ yẹn èmi ọmọ tó ẹgbẹ́ sọ èmi ní àwọn akọrọ. kí ni nǹkan tó fà á tí wàá fi ń sọ fún wa wípé kálọ̀rì ṣọ́ra pẹ̀lú gbogbo àwọn tó bá já alágbára tó bá yẹ kí wọ́n bá sọ pé wọ́n ń ṣòṣèlú kì í ṣe nǹkan míì ló jẹ́ ká mọ̀ sọ pé ká mọ̀ ṣọ́ra pẹ̀lú àwọn tó bá já alágbára lórí nǹkan tó máa ń ṣe nílùú ẹ ò lè mọ́nú wọn ibi tí àwọn ń lọ ni wọ́n ń lọ àwọn ọmọ sáré káwọn ọmọ ṣubú ni àwọn ọkọ̀ everybody ó dà pé wọn pa everybody ó dà sómi lópin ìgbà tọ́lọ́run bá ti lè pé tọ́lọ́run bá ti yọ àwọn òkè ẹ wọ́n kí ni bọ̀bọ̀ bá wà yẹn ẹ wọ́n nǹkan tí ń lọ rí sọ níbi interview tó ń ṣe pẹ̀lú ẹ̀ náà ṣe é lè gbà wípé lẹ́yìn ti bú Tinubu rí ẹ wá dúró ọ̀rọ̀ tó ti sọ lórí Tinubu ó tún dínà ẹ̀pọ̀ wọn sọ́kàn tó mọ́ tí gbogbo ayé tó mọ́ gbé jáde fún pé ìjọba ẹ̀ àti déètì ìjọ tó sọ ọ̀rọ̀ olóṣèlú ní jẹ́ bẹ́ẹ̀ kò sẹ́ni Ọlọ́run lára wọn ẹni tọ́lọ́run lò pé ní Ọlọ́run lára wọn gbọ́ láìtàlá up till now mi ò tí rí nǹkan mo lè tọ́ka sí pé tọ́ba ẹ̀pọ̀ lóṣèlú sànsán ni ní ìsìn Nàìjíríà mi ò tí rí nǹkan mo lè tọ́ka sí pé lágbájá báyà ìbẹ̀rù Ọlọ́run wà lára rẹ̀ gbogbo nǹkan tó ń bá ṣe fún yín torí ibi tí wọ́n fẹ́ lọ ni kí ṣe torí Ọlọ́run fẹ́ ṣe ní tó bá gbé torí Ọlọ́run fẹ́ ṣe allocation tẹ́jú mọ́ fún wọn pé ẹgbẹ́lé constituency allowance tán mọ́ fún wọn yẹn kì í ṣe bí tí wọ́n mọ́ iná sí lẹ́ẹ̀kan mọ́ iná sí iná sí àrí mi wọ́n mọ̀ rí pé ẹnu fún lágbájá èmi ni mo fún lágbájá ní umbrella èmi ni mo fún lágbájá kí ni wọ́n bá káàkiri wọn ò ní sọ fáwọn èèyàn pé oògùn wọn wàhálà tiwọn náà ni tó jẹ́ tiwọn náà ẹ̀tọ́ wọn náà ni wọn làwọn tó ná fún wọn kò sí kàkà tí ó sọ wọn pé ẹ̀tọ́ wọn náà ni wọ́n ná fún wọn ní tí mo ń sọ ní ìsìn ni pé kò lè burúburú ká sọ pé àórí títí wa àmọ́ títí wa bá ṣe nǹkan tí ò dáa iyì rẹ̀ náà ní pé kí tiwa iyì rẹ̀ ní pé kí tiwa wọ́n jáde wọ́n sọ wọn pé ní tí mo ṣe yìí ò dáa ẹ foríjì mi wàhálà ìlú mi ni ìní gan náà ká sọ tí mo sọ yẹn ní pé ẹ jẹ́ ká sọ bá ṣe sọ yẹn náà ó jẹ bàbá kúkú wí kúkú ní ṣe ẹ̀yin èèyàn mọ́ dẹ́lẹ́kẹ́ ni mo kàn sọ bẹ́ẹ̀ fún ni mo rí pé mo mọ̀ pé tá a bá sọ pé kọ́ lọ́ọ̀rì bẹ́ẹ̀ òun gan òní lọ́ọ̀rì bẹ́ẹ̀ torí pé òun gan náà ti wà too arrogant Yunusa wà too arrogant kò lè ṣe é bọ́ bá sì lóun fẹ́ ṣe gan àwọn tó jẹ́ bí ọ̀gá rẹ̀ tí wọ́n kó kálẹ̀ káàkiri tán fún tán ní kọ́mọ sọ̀rọ̀ káàkiri tán ní kọ́mọ sọ tó ń ṣe tí ń ṣe àbí tí ó bá ṣe pé wọ́n bá ní kọ́mọ sọ̀rọ̀ tán ní kọ́mọ ṣe tí ń ṣe tí wọ́n bá kún lọ́wọ́ tó tó bẹ́ẹ̀ láti mọ gbogbo orúwà tí ń wù yẹn kò tó bẹ́ẹ̀ náà láti mọ gbogbo orúwà tí ń wù yẹn torí pé òun náà rí pé òun lágbára kan síbi kan ni òun láwọn èèyàn lẹ́yìn òun lójú kọ́mọ sọ tí ń sọ yẹn the big problem tó wà ń bẹ ni pé tí wọ́n bá kún lọ́wọ́ láti pé kọ́mọ ṣe nǹkan tó ń ṣe yẹn Yunusa ò lè dìbò yìí náà so kí wọ́n jáde kí wọ́n sọ pé tó a ṣe mistake lórí nǹkan tá a ṣe yí irú rẹ̀ kò ní wáyé mọ́ ó make a lot of senses a ó lè mọ̀ wípé òótọ́ ọ̀rọ̀ ni pé ẹ wo ní tí mo ṣe yẹn o ẹ jẹ́ ká fi sípò pé bóyá tiẹ̀ prank ara wa ni ìpè ẹ jẹ́ ká prank Yunusa bóyá yóò ṣe àbí kò ṣe lànà ká ṣe ẹ rí i pé kò lè ṣe nígbà tí ọba ètò ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹ gbọ́dọ̀ ọ̀rọ̀ tí ó sọ jáde ká pé léyìn la tiẹ̀ wá ṣe ní ṣe pé àfẹ́ léyìn fi prank ara wa ní àpá fi prank ara wa ní àsọ pé tẹ̀yìn tó jẹ́ tiwa wọn ṣe tó tí ọ̀dà but àwọn gan náà fẹ́ gbà pé àwọn ṣe nǹkan tí ò dá more than 48 hours ní ìsìnkú sẹ́ni kankan tó jáde nínú wọn láti sọ pé instead tí wọ́n fi wá jáde àwọn ọmọ lẹ́yìn wọn tún dákún wàhálà fún wọn ni wọ́n tún mú àwọn èèyàn lọ́ta lẹ́yìn agbo wọ́n tún lọ rèé bèèbú lẹ́yìn agbo ẹ má dá wọn lóhùn ará Ògbómọ̀ṣọ́ àwọn aláìmoore ni wọ́n aláìṣe kíní kan ni wọ́n àtijọ́ tí Buhari ti ń ṣe fún wọn kọ́ eléyìí tó wá délé ní ìsìn wọn bá tẹ̀ wá ṣe mistake sí ọkọ̀ ẹ̀ka náà mójú kúrò ń bẹ ká tó wá pé òun mí nẹ̀ ọ̀gá àwọn tẹ̀lé ráíláí but ọ̀rọ̀ ẹnu ń kọ́ I'm not referring to Buhari pé bí wọ́n àtàkì Buhari gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn Buhari ẹ̀yin gangan ni problem Buhari ẹ̀yin tẹ́ wà lẹ́yìn Buhari máa kọ́báyá náà á padà máa porúkọ yín gbogbo yìí ni problem Buhari ẹ máa wo Ògbómọ̀ṣọ́ bí ìgbà tó yẹ pé tí ò bá sí ẹ̀yin kò sí Ògbómọ̀ṣọ́ ni pé Ògbómọ̀ṣọ́ ń bẹ lọ́wọ́ yín ẹ̀yin bá ti Buhari ti wà lọ́dọ̀ yín kò sí nǹkan tẹ́ ò lè ṣe tẹ́ bá ti sọ̀rọ̀ ẹ sọ fún Lọ́baníkà kó dákẹ́ tí ò bá dákẹ́ kódà bàbá Buhari ò bá ti ṣe tó fẹ́ ṣe lórí nǹkan tó wà nílẹ̀ tí bá pẹ́ torí Lọ́baníkà tó takú tó lóhùn mẹ́nu kúrò ṣé ẹ ti mọ sọ́kálẹ̀ káàkiri ni ṣé ẹ mọ sọ pé bàbá Buhari ti fẹ́ mẹ́nu kúrò lórí nǹkan tó wà bàbá Buhari ti fẹ́ paná ọ̀nà tó wà nílẹ̀ torí pé Lọ́baníkà ní sọ̀rọ̀ lọ́fà tí wọ́n fi kí ìdákẹ́ Buhari ò sọ directly but àpòbáyá àwọn máa porúkọ wọn jáde
ṣé gbogbo orú àwọn eléyìí náà ṣé nǹkan tó fi wá campaign fáwa náà kọ́ ní ẹgbẹ́ tá a fi sọ̀rọ̀ ẹ má gbọ́rọ̀ òṣèlú wa bá wa wọ́n ní ọ̀rọ̀ òṣèlú káwọn gbé wa bọ̀ bàbá wa Buhari ti sọ pé kánjẹ́ ká dìbò tán tó bá ti dìbò tán tó bá ti dìbò Tinubu tán jọ́ kejì àbí jọ́ kẹta ní DSS sọ wá gbé Yunusa ni wọ́n wá ṣe kí ni wọ́n ṣe kí ló dé tẹ́fẹ́ mọ́ tàn wá kálẹ̀ káàkiri kí ló dé tó bá jẹ́ pé Buhari ló bá ran yín níṣẹ́ yẹn tó bá jẹ́ pé genuinely Buhari ló bá ran yín níṣẹ́ yẹn láti ìgbà náà sísìn sí kọ̀ọ̀kọ́ ọ̀rọ̀ Yunusa kò ti yanjú but instead ó ń le kókókó ní ó ń le kókókó tába ti sọ̀rọ̀ ẹ ti pé ó ti lọ rè bá wọn l'Abuja tába ti sọ̀rọ̀ yọ lọ bí tó bá ti yọ bọ́ síbí yìí ẹ̀yin ọmọ wọn inú sì yé ṣe nǹkan ara nǹkan tẹ́ ṣe tẹ́ fi lọ rè dẹ́gbẹ́ kálẹ̀ káàkiri ni àwọn ẹgbẹ́ tẹ́ dá kalẹ̀ nísìn Ọlọ́run wa mú yín nísìn ẹ ò lè jáde openly kẹ́ sọ fún gbogbo ayé nísìn pé ẹ̀yin wá campaign fún Buhari ni ẹ ò lè jáde openly pé torí ọ̀rọ̀ Buhari lẹ fi fẹ́ fọ́ Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum kí lẹ rí sọ láti gbà tẹ́ ti kúrò ń bẹ̀ ìgbésẹ̀ wo lẹ gbé lórí ọ̀rọ̀ Yunusa tó fi dìgbà tá a fi débi tó àwa yìí ìgbésẹ̀ wo lẹ gbé ọ̀rọ̀ wo mélòó lẹ sọ lórí ọ̀rọ̀ kábíyèsí empowerment kábíyèsí ṣe nílò afẹ́sáré mélòó lẹ ti sọ nínú rẹ̀ ẹ má jẹ́ ká mọ agbó òṣèlú ó yàtọ̀ sí ti tọrọ ti tẹ̀sìn kò stop mi láti pé mo fẹ́ dìbò fẹ́ anybody mo bá fẹ́ dìbò fún àmọ́ láti pé kẹ́yẹ fáwọn máa join nípa àti òṣèlú àti pé kẹ́yẹ máa join nípa pàápàá lọ́rọ̀ ọ̀rọ̀ ìlú ẹ jẹ́ ká yanjú rẹ̀ ọ̀rọ̀ òṣèlú ẹ jẹ́ ká yanjú rẹ̀ sẹ́gbẹ̀ kan ẹ má wàá kí pé téèyàn bá ṣe ti tiyín torí pé téèyàn bá ti wá ṣe tiyín torí ó ti wá dọ̀tá Ọlọ́run Ànábì Muhammad sallallahu alaihi wasallam lójú ayé rẹ̀ báyìí làwọn ọmọ ìyá rẹ̀ àwọn ẹbí rẹ̀ lójú rẹ̀ náà ti kọ́ tiẹ̀ náà kò torí rẹ̀ kó sọ fọ́lọ́run pé kọ́lọ́run pa wọ́n rẹ́ náà gbàràn mi tẹ́lẹ̀rù ṣe wá di kíní ló máa ń lọ́wọ́ báyìí nísìn tí ajínigbé wá fẹ́ àjọkọ mọ́ yẹn lọ́wọ́ ẹ̀yin tí wọ́n rán yín ìṣesí bàbá yìí tó ń ṣe mo ṣe báyìí lórí pé mo wá lọ síwájú fún ibi tó gbé ti bí mi ìní wá kálẹ̀ káàkiri ẹ̀yin ọmọ máa ṣe ń campaign fáwọn èèyàn ẹ máa sọ̀rọ̀ authoritatively fáwọn kan pé tẹ́ ẹ bá ṣe tọ̀gá wa nǹkan báyọ̀ ṣẹlẹ̀ sí tẹ́ ẹ bá ṣe tọ̀gá wa olórí burú ní kiri gbogbo àwọn èèyàn lẹ́tí mú lọ́ta káàkiri táwọn èèyàn bá rẹ́rìn sí wọ́n rẹ́rìn sí lásán ni gbogbo platform tẹ́ bá ti wọ̀ náà lẹ́tí mọ́ sọ pé ọ̀gá sọ pé ọ̀gá sọ pé ọ̀gá sọ pé ọ̀gá sọ pé ẹ má wọrí ọ̀gá ti sọ pé PA nìyí personal assistant ni you can one hire you and you can be fired at any time àwọn tó gbóná jù báyìí lọ lórí PA tó ń ṣe fáwọn olóṣèlú mélòó náà ti fire gbogbo wọn dànù ẹ̀yin gan fúnra ẹ̀ ṣe bẹ́ẹ̀ dúndùn pé ẹ̀ ò ní fẹ́ sọmọ ọ̀dọ̀ for life ẹ ṣèṣe pé ẹ ò ní fẹ́ sọmọ ọ̀dọ̀ for life pé ẹ̀yin náà fẹ́ dádúró nígbà tẹ́ bá dádúró ìgbà náà lẹ́tọ̀ọ́ mọ̀ nǹkan tí ń ṣe lára yín èyí tó ṣẹlẹ̀ yẹ jẹ́ ká wọ́nà bá ṣe paná rẹ̀ lábẹ́nú àwa ẹ jẹ́ ká rí mi focus lórí pé Yunusa ọlọ ni tí wọ́n bá ṣe tẹ́tẹ́ wá regret nǹkan tó fẹ́ ṣe kán jáde sí wa náà openly wípé àmọ́ regret nǹkan tí mo ṣe yìí o ìní bá yín dá sọ̀rọ̀ ìlú mọ́ ìní bá yín dá sí mọ́ ibi tó náà bá fún yín lágbára jẹ́ wọn dá sí mi ò bá yín dá sọ̀rọ̀ ẹ̀sìn mi ò bá yín dá sọ̀rọ̀ ìlú ẹ má fi lọ mi ẹ má gbọ́ nobody say by force pé kán dá sí ok mo fẹ́ dá sọ̀rọ̀ ìlú lágbájá o ṣe ń tí ọ̀dà tàmọ̀dù o ṣe ń tọ́ da bọ́sà gan kò sọ́gbọ́n tán fi lọ́tọ́ tán fi rí mi sá torí bá pìtàn lọ́ bá pìtàn bọ́ bá kò sí sítórì tá a bá fẹ́ sọ tó bá ò sọ nǹkan míì pásánsan páwọn náà kó owó kalẹ̀ láti pé kí Yunusa fi jẹ ìmọ̀ọ́mọ́ á sọ̀rọ̀ débẹ̀ nígbà tọ́rọ̀ bá dórí rẹ̀ tí gbogbo nǹkan tẹ́ ń dọ́jì nìyẹn gbogbo nǹkan tẹ́yìn ń dọ́jì nìyẹn ẹ̀yin sáfá bùkù pé ká bùkù ọmọ kàn yín ẹ̀yin ọ̀fẹ́ kẹ́nìkan kan yẹ̀yẹ́ yín ẹ gbìyànjú ẹ lọ kọ́ mọ́sálásí applaud yín lójú yín náà ló ti bú yín lórí ọ̀rọ̀ mọ́sálásí yìí lójú yín ló ti yẹ̀yẹ́ yín àwọn òyìn nìran yín pé mélòó la fẹ́ sọ nígbà tó yẹ pé alágbára ní ń bá wí ó yẹ ká lè ṣe nǹkan lé lórí àsọṣe déédéé ara yín I stated this thing one day níjọ́ tí mo rí pé secretary APC tó wá sí odidi Ògbómọ̀ṣọ́ torí mọ́sálásí bàbá wa Buhari nílẹ̀ mọ́sálásí Ìbàdàn tó rí nílẹ̀ tí ọlọ́rẹ̀ kírun jímọ̀ nílẹ̀ tó lọ sẹ́yìn Yunusa tó fi lọ́rẹ̀ kírun mo sọ fáwọn ilé mo ní wọ́n politicize wa ni o wọ́n ń tàn wá ni o people don't want to believe but I don't want to be too confrontation kọ́mọ́ de pé lẹ́tẹ̀ gbogbo èèyàn lọ fẹ́ wọn bájà ni so gbogbo èèyàn ni ọmọ ṣe ni I saw it and I saw it and I saw it I see it coming I see it coming kíní yìí o wọ́n fi wá sòṣèlú nínú Ògbómọ̀ṣọ́ ni
ẹ bá wa jáwọ́ kò lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, ẹ mọ́wọ́ kò mẹ́jẹ ká rọ́nà lọ. Gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé bá lágbára tẹ́ ń lo agbára lórí pé kọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ kọ́ mọ́ yanjú, ọ̀rọ̀ yín náà ò ní yanjú o, ọ̀rọ̀ ìpè kọ́ o. Tẹ́ ẹ bá ti sáré pé kó Ògbómọ̀ṣọ́ kọ́ mọ́ yanjú, ìgà kan ṣoṣo yín ní yín nínú ìlú, Ọlọ́run mọ̀ bí ó ṣe yọ yín kúrò o. Ọ̀pọ̀lọpọ̀ nínú ilé lẹ́tẹ̀ níbà o, wàláì kìí ṣe pé ó lè dàbí èpè lẹ́nu bó ṣe rí bí ìfẹ́ ìlú bàbá ti tèmi ṣe lọ́kàn mi ni mo ṣe fi máa fi sọ̀rọ̀, and nobody can change it from me. You can't. Kìí ṣe pé mi ò ní avenue mi láti ṣe content creating mi, kìí ṣe pé mi ò ní avenue mi. I have a lot. Ebi mi ni màá dúró síwájú kámẹ́rà, ebi mi ni màá sọ ebi kí pọ́pọ́lọ́ mi ni màá fi ṣe kalẹ̀, èyí tẹ́ni ká mọ̀ sọ ebi mo ti ṣe anyway. You can't stop it because it's a gift. You can't. And I have the interest of my land in my heart. That is the problem you people are facing. You can't change me. But ẹ fún ìlú wa lálàáfíà. Ọba ìlú sọ̀rọ̀ wípé ẹ̀yin mùsùlùmí ń dá wọn láàmú, kò tójọ́ mélòó ọ̀sẹ̀ kan sígbà náà tó wá hùwà yẹn. Wọ́n tó wá sọ pé àwọn làwọn plan ní ìpè kórí bó ti ṣe rí ibà yẹn nísìn. So he's not regretful about it. Ṣé kí n ṣe nǹkan tó dá wọn láàmú? Wọ́n lè ṣe ká mọ́ pé nǹkan tó lè dá yẹn láàmú ni. Nígbà wọn á discover pé nǹkan tó lè dá yẹn láàmú àbí táwọn èèyàn lè mọ̀ welcome rẹ̀, the best he can just do ẹ̀yìn èèyàn. I never knew this thing is going to be like this. Ẹ dákun ẹ foríjì mi. Mi náà kan sọ pé mo mọ̀ pé bọ̀bọ̀ yóò lè wá bẹ̀bẹ̀ ní àmúkúrò. Ẹ̀yin tẹ́ wá jọ ọmọ wa lọ rí halẹ̀ kálẹ̀ káàkiri, ẹ̀yin bọ́ sórí platform kálẹ̀ káàkiri, ẹ̀yin jẹ́rìí pọ̀ gàyìn ọ̀jẹ̀ ṣe báyẹn. Ọ̀gá ṣé ẹ ṣe ọ̀rọ̀ tí wọ́n tọ́ gàyìn sọ èsì sọ pé irọ́ ni. Ṣé ẹjọ́ wà ń bẹ́ ńgbà tọ́ gàyìn fi ń plan àwọn tó wá sí wáàzì? Ṣé ẹjọ́ wà ń bẹ́ ńgbà tán mú topic? Tẹ́mi sọ pé topic yìí èmi náà ni mo mú topic yìí. Mi náà mo sì fẹ́ ká sọ̀rọ̀ nípa báyìí. Ibi lẹ́gbọ́n yẹn. So ewo lè tẹ̀jẹ́ tẹ́ tó wá fẹ́ wọn mú bá wa ní ìsìn, ẹ má distract wa. The only magic tí kálukú lè, the only magic and only surprise tí gbogbo yín lè ṣe ni pé ẹ jáde kẹ fara yín hàn sórí òdodo pé òdodo nìyí, àwọn náà sì dúró ti òdodo. Àwọn òpin kẹ fagbára yọ Yunusa, ẹ fi òdodo kẹ fi yọ Yunusa. Àmọ́ ẹ má jẹ́ kán mọ yẹ̀yẹ́ kábíyèsí mọ́ sí yẹ̀yẹ́ kábíyèsí yẹn. Ìbọ̀rọ̀ kan sọ ni wọ́n sọ nípa ọ̀gá yín pé ọ̀gá yín sọ̀rọ̀ táwọn èèyàn sọ pé tọ́gá yín sọ ọ̀dà. Ebi ilẹ̀ ilé sùnmọ́ ní ìsìtẹ́ ilé jẹsàrí tó pé ẹ̀yìn gan náà sọ fún wa pé ẹ wà nínú ìbànújẹ́ ni irú ọ̀rọ̀ tẹ́nìkan lágbájá ẹ̀ tí expect pé lágbájá lè sọ̀rọ̀ yín. Tẹ́ ẹ̀ bá expect pé lágbájá lè sọ̀rọ̀ àjọyọ̀ tó ń sọ sí kábíyèsí nílùú Ògbómọ̀ṣọ́ kan mélòó lẹ́yìn sọ̀rọ̀ nípa rẹ̀. Yes, just tell us that you don't care. Àwa náà care pẹ̀lú yín. Torí nígbà tá a fi pàdé pẹ̀lú gbogbo yín báyìí, àníyàn dáadáa la fi pàdé pẹ̀lú yín, a ò mọ̀ pálábòsí ni yín. Nígbà tá a fi pàdé pẹ̀lú gbogbo yín, àníyàn dáadáa lèmi fi pàdé pẹ̀lú gbogbo yín, ńlọ lọ́n fi bá mi yọ yín kúrò nínú ìgbésí ayé mi. Mi ò mọ̀ pàwọn alábòsí ni mo bá pàdé. But gradually Ọlọ́run bẹ̀rẹ̀ sí máa fi yín hàn tó fi wá débi stage ibi tá a dé, àwa náà sì mọ̀ ẹ́ kó ti dópin ni. Tí kábíyèsí ọba ti mọ àwọn tó ń ṣe tiẹ̀ ní ìsó ti bẹ̀rẹ̀ sí mọ àwọn tó ń ṣe tiẹ̀. Kò disturb wọn láti ṣe pẹ̀lú kábíyèsí, kò disturb wọn láti ṣe pẹ̀lú ìlú. Nígbà tí kábíyèsí fẹ́ lọ rí president sí wọ́n jọ lọ ni, sí wọn rí president sí wọn rí bá sọ̀rọ̀. Nígbà táwọn náà ṣe tán fẹ́ lọ rí president, fẹ́ lọ rí secretary to the president tán jọ lọ pẹ̀lú Ọládọjà, sẹ́nìkan disturb wọn, sọ́mọ Ògbómọ̀ṣọ́ kankan sọ̀rọ̀ nípa rẹ̀. Ta ló make comment nípa rẹ̀? Ta ló make comment nípa rẹ̀ pé kábíyèsí tó jẹ́ kábíyèsí ọba Ògbómọ̀ṣọ́ wọ́n lọ sọ̀rọ̀ president, member senate tó jẹ́ pé president ìfáwà wọn ò sí pẹ̀lú kábíyèsí wa tó yẹ jọmọ Ògbómọ̀ṣọ́. Nobody said anything. Nígbà tó ń tẹ̀lé Ládọjà tó ń jọ lọ sọ́dọ̀ secretary to the federal government tó ń fi lọ rè báwọn Òkè Ògùn tó ń fi bá wọn tọrọ pé ó tún kù nǹkan báyìí tí wọ́n ti ṣe fún wọn, ó tún kù nǹkan báyìí tí wọ́n ti ṣe fún wọn. We saw it on net, afọ́jú wa rí. Ṣé ìlú náà ṣe tó fẹ́ defend yẹn náà ni? I'm not any money to follow anybody bẹ́ẹ̀ wọ́n fún lọ́wọ́ kọ́lọ̀ lé sọ̀rọ̀ kan ni gbogbo ẹ̀yin gan fúnra ara yín tẹ́ ẹjọ́ ta sí mi gan mọ̀ wípé I cannot be buy. Why you can buy me? But reality ò lè pé ká mọ́ sọ òun ń bá mi sùn bá mi jí ni mi ò láìkí rọ. Nígbà tán jọ lọ pẹ̀lú Ládọjà tán jọ lọ sọ́dọ̀ Akúmẹ̀ tán fi ń sọ fún Akúmẹ̀ wípé àwọn Òkè Ògùn ó sì kù nǹkan báyìí táwọn fẹ́ kán dákun ká bá wọn múra sí ká bá wọn yanjú rẹ̀. Ṣé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ni wọ́n gbé lọ? Ṣebí sẹ́nẹ́tọ̀ ni wọ́n? Ká pé wọ́n represent Òkè Ògùn náà mọ́ gbogbo tán ṣe yẹn náà ṣe èèwọ̀ ní f'Ògbómọ̀ṣọ́
àbí ṣé nǹkan tán ti gbà níbẹ̀ náà òpó ti tó but kan sọ ètò tó wá directly látọ̀dọ̀ wọn pé léyìí o proposal yìí mo gbé lọ ní lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ but we are not looking at that. ìfẹ́ ọmọlúwa ni ó sì wà lọ́kàn wọn pé àwọn afẹ́ kan jẹ gọ́vnọ̀ èmi I was the first person gbogbo ẹ̀rọ tẹ̀yìn ẹ̀yìn ọmọlẹ́yìn wọn tẹ̀ ṣe kalẹ̀ ẹ lọ́ọ̀rẹ́ wo ni platform ni Zubairu Muhammed Taofeek ẹ lọ́ọ̀rẹ́ wò years back ni mo ti bẹ̀rẹ̀ sí máa agitate tí wọ́n ti sọ pé kí Buhari kó lọ fún gọ́vnọ̀ ní Ọ̀yọ́ state ẹ lọ́ọ̀rẹ́ wò tẹ́mi pẹ̀lú yóò ti jọ pàdé kí Ṣèyí Mákindé tó di gọ́vnọ̀ ẹ lọ́ọ̀rẹ́ wò tẹ́mi yìí ti gbé ẹ lọ́ọ̀rẹ́ wo ni platform mi years back tí mo ti campaign fún kódà Mulika I campaigned for her to become the secretary to the governor of Oyo State. I don't know her from Adam àti ìfojú ní júbà ẹ̀rí àjọjọ́ kó bí kan dé rí torí ìfẹ́ ta ní nípa ọ̀rọ̀ ní Ògbómọ̀ṣọ́ ẹ wá dé àwa believe pẹ̀lú yín lórí ọ̀rọ̀ ẹ̀sìn gan náà torí pé wọ́n ti já lágbára lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ràn wá lọ́wọ́ wọ́n ṣe kíní lórí gbogbo ẹ wá débẹ̀ wájú wá fọ́jú gbogbo rẹ̀ pọ̀ àwọn ní kán lọ retract ọ̀rọ̀ tí wọ́n sọ tó bá retract ọ̀rọ̀ tó máa sọ then people will know though kò distract àwa èyí láti lè wá tẹ́lẹ̀ fíìlì wọn nínú nǹkan tá à ń balẹ̀ ọ̀ ẹ fẹ́ wò mí bí aláìmoore àbí ẹ béèrè lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ pé àwọn ọmọ yẹn tán máa lọ sọ́dọ̀ wọn tán máa lọ rí gbowó yẹn sí ọ̀dọ̀ mi náà kó wá wọ́n ti mú lọ́ba níkà tó ń lọ rí bá Buhari tó ń lọ rí gbowó ẹgbẹ́ wọn lè pín sọ́dọ̀ mi náà kó wá tí wọ́n fi lé mi lọ́wọ́ àbí ṣe wọ́n ní láfi gbàmí là wọ́n sọ wọ́n pé ń bẹ nínú owó lọ́yà gbogbo àwọn lọ́yà tí mò ń san ẹ béèrè ọjọ́ ọ̀rọ̀ ló délẹ̀ báyìí gbogbo bẹ́ẹ̀ ṣe ń fún wọn èmi ọgbọ́ ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ olólùfẹ́ mi kan lọ sọ fún mi pé bàbá Buhari try fún yín o kódà nígbà báyìí wọ́n fáwọn kan lówó báyìí wọ́n gbá bá ti sọ pé wọ́n ti mú irọ́ ni òótọ́ ni bóun náà bá fi campaign fún mi ó fi campaign fún mi mo sì gbọ́ mo sì gbà níbi àwọn lágbájá lọ rí gba ebá wọn lọ gba ebá wọn lọ gba ebá wọn ẹbí wọn léèrè pé ṣé wọn kó dọ́dọ̀ mi ṣé wọ́n fi jíṣẹ́ fún group àbí wọ́n fi sanwó fáwọn lọ́yà ni àbí wọ́n fẹ́ sọ wọ́n pé ipa kan tí wọ́n kó níbẹ̀ instead wọ́n tún wá síwájú mi ní lójú mi níwájú àwọn ọlọ́pàá tó sọ pé ìfẹ́ kó terrorist wọ̀lú mo tún sọ̀rọ̀ nípa yín ní pé lágbájá àwọn níta lọ́nà mi níṣẹ́ ẹni tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ sọ lójú mi níwájú àwọn ọlọ́pàá ọ̀rọ̀ tó sọ ìmọ̀ ọ̀rọ̀ níṣẹ́ ni mi ọ̀rọ̀ níṣẹ́ náà àtijọ́ náà lèmi náà ti dákẹ́ nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ náà ẹni tí ó bá yín ọ̀rọ̀ tí ó bá kàn mí ní Ògbómọ̀ṣọ́ mi ò ní sọ èyí tó bá kàn mí nínú Ògbómọ̀ṣọ́ náà máa sọ wọ́n bá mú ìgò kan máa fi fọ́ ẹlòmíì lórí báyìí kọ́ gbogbo orí rẹ̀ báyìí kọ́ máa wá ẹ̀jẹ̀ wa láìtàlá mi ò ní sọ̀rọ̀ ẹ̀ lórí platform ká mú ìgò kan máa kóra wọn kálẹ̀ káàkiri ká fọ́ orí ara báyìí ká máa gúnra wọn nígò láyà ká máa gúnra wọn nígò wà láàmì ò ní sọ̀rọ̀ tó nígbà tá a sọ rú rẹ̀ tẹ́pẹ́ tá a sọ nínú ẹjọ́ ká ò bá dẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mi ò dẹ̀ wá mọ̀ pé bọ́rọ̀ yóò ti ṣe wọ́n tó wá sọ pé ṣé wọ́n rán mi níṣẹ́ ẹni tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ ní sí àwọn rán mi níṣẹ́ náà láti pé mo ń protect ṣé wọ́n rán mi níṣẹ́ náà ní tòótọ́ ẹgbẹ́ mi ni mò ń rò pọ̀ mọ́ ìlú mi ní ọ̀yẹ́ kí n tún lè gbólé wọn lórí ebi tó ń ti bẹ́ẹ̀ náà láàrí nínú wọn gan náà tí wọ́n ń sọ wípé wọ́n lọ rí gbó lọ Buhari ẹ wà máa ọdọ́ ẹ̀ ń pẹ́ lọ́ba níka aláìmoore ni tí kì í ṣe pé nǹkan tẹ́ fún mi ní ẹ̀yìn inú Ọlọ́run ọlọ́sọ alápẹ̀lẹ́ ta wà nínú rẹ̀ yìí tí wọ́n bá sì fi purọ́ mọ́ yín nínú Ọlọ́run ọlọ́sọ alápẹ̀lẹ́ báyìí kọ́ náà kọ́ máa fi mú mi kọ́ máa fi bí mi léèrè ẹ bá mi lórúkọ jẹ́ kálẹ̀ káàkiri ńlọdẹ lẹ́yìn ntẹ ṣe ìbàjẹ́ tẹ ṣe ẹ tó lọ síwájú ilé bàbá mi bí tẹ́ tó ti ń jókòó ẹ tó lọ lè ṣe bàjẹ́ mi níbẹ̀ nínú ilé bàbá mi ẹ tó lọ jókòó síbẹ̀ olórin méjì tẹ́ ń kọ orin mi lẹ́kọ̀ọ́ ẹ sì mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń kọrin mi làwọn àwọn tẹ́jọ jókòó náà ni wọ́n ti máa pè mí lágbára ti sọ báyìí wọ́n kàn wọ ìríran ni ńlọdẹ́lẹ̀ ní ìsìn ẹ ti fẹ́nu burúkú yìí ẹ ti fi kó bá Buhari ẹ máa sọ pé kọjá mọ̀ kankan ẹ jẹ́ kẹ́mi pẹ̀lú ìkájọ kọ́ pé the least person tẹ́ rò pé bọ́yá ẹ̀rọ pẹ̀ lérò pẹ̀ ní nǹkan lọ́dọ̀ rẹ̀ ní ìṣòro sọ pé kódà ẹ̀já mọ̀ nǹkan lọ́dọ̀ òun torí pẹ́yìn gangan lẹ dá wàhálà lẹ̀ gbogbo ayé ló ti mọ̀ pẹ́yìn gangan tẹ́ ń pera yín ní PA Buhari tẹ́ ń pera yín pé tẹ́ ń forúkọ PA tẹ́ ẹ̀ wáṣẹ́ mi ṣe PA tẹ́ ń wí kálẹ̀ káàkiri tẹ́ pé náà lẹ́ fi ṣàkóbá fún tó wà lẹ́ fún Buhari gbogbo ètò wa wà lẹ́ni ṣe damage control lẹ́fẹ̀ẹ́ mọ̀ ṣe tẹ́ pé kò ṣe control pé láti sọ pé kẹsọ pé kí inú sọ ọmọ lọ tó bá ti bèbè kán mọ̀ gbà padà it's a very very expensive word ọ̀rọ̀ tó lágbára púpọ̀ jù ní tó yẹ kán mọ̀ bó ṣe ṣàtúnṣe lórí rẹ̀ ẹ jẹ́ kí wọ́n retract ọ̀rọ̀ yẹn mi ò bá ti sọ̀rọ̀ dì sí o lẹ́yìn èyí tí mo sọ lórí platform ìbá ti sọ kankan but nígbà mo rí pé kíní yẹn lọ dàbí ẹni pé kíní yẹn ṣẹlẹ̀ sí ó wà òkè ọtẹ lọ́rùn pẹ̀lú nǹkan tó ṣe tó òun náà ti sọ pé ó wù òun náà fi ṣe bẹ́ẹ̀ but ẹ̀yin tẹ́ wá jáde ní ẹnu tó kémi náà jáde kí n mọ̀ sọ ẹ̀yin tó wá ń tẹ wá ń ṣe ọ́díò káàkiri lórí àwọn platform kálẹ̀ káàkiri ẹ̀ wá lórí sọ pé ọ̀gá yóò mí ni gbogbo tẹ àwọn ẹ̀yin náà tiẹ̀ mọ̀ pọ́kẹ́ ẹ bá gbẹnu dání ni ẹ bá gbẹnu dání
ẹ̀yìn lẹ ti gbé fọ́tò ọ̀gá yín pẹ̀lú Yunusa sórí pláfọ́ọ̀mù yín kẹ́nìkan tó wọn sọ wípé kẹsàrí kan nínú kọmitì tẹ́lọ̀rì dálẹ̀ kọmitì eléyàn mẹ́tàlá tẹ̀wọ̀n ẹ̀mẹ́ ẹbẹ́ tí lórí gbé fọ́tò ọ̀gá yín pẹ̀lú Yunusa àtàjọ ya fọ́tò sílẹ̀ tẹ́ẹ̀tì ń kọrí yìí síbẹ̀ Yunusa lérò lẹ́wọ̀n kálẹ̀ káàkiri pé lérò torí náà ìjọba dà kọ́dà ṣé Yunusa ló fún wọn lérò tán fi di sẹ́nẹ́tọ̀ ni ẹgbẹ́ ògbà tán fi lọ sí Yunusa ló fún wọn tẹ́ẹ̀wá mọ béèyàn ṣe ń wá èrò tó wáyé pé níbi ọ̀tẹ̀lẹ̀ ti fẹ́ mọ wá èrò ẹ dákun ẹ gbé ọ̀tẹ̀ yín sẹ́gbẹ́ kan wá àti tá a fà yẹn sí ni mo fẹ́ kẹ́ ká lọ rí ṣiṣẹ́ lé lórí ẹ jẹ́ ká pa ọ̀pọ̀ lódìdí kìí ṣe lọ́rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká pa ọ̀pọ̀ lódìdí lọ́rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ láti pé ká lè gbàlúlẹ̀ ṣé wọ́n ṣe ń yẹ kábíyèsí tọ̀sán tòru yẹn sọ́dà tọ̀sán tòru lójú yín lọ́ba ní kalẹ̀ lè halẹ̀ mọ́ lójú yín nílùú Ògbómọ̀ṣọ́ báyìí lọ mọ tí ò tó nǹkan ojú abẹ́ báyìí ní kó lálí fún kábíyèsí ní ṣe gbogbo rẹ̀ ẹ̀yin wá wò pé kábíyèsí ọ̀já mọ̀ kankan ìjọ tẹ bá ti gbọ́pẹ́ nìkan bá ti sọ̀rọ̀ lórí ọ̀gá yẹn báyìí ẹ wà fẹ́ mọ forí fọ́lẹ̀ ká ẹ mọ̀ ṣe ní kálẹ̀ káàkiri ẹ̀yin inú Ọlọ́run bá nu tó ẹgbẹ́ torí Ọlọ́run lẹ́ fi ń ṣe ẹ bá lọ́dọ̀ Ọlọ́run tó ẹgbẹ́ torí òṣèlú lẹ́ fi ń ṣe ẹ padà ṣubú lóṣèlú torí òṣèlú mọ̀ parí bó ṣèlú ọ̀ parí ẹ tí ń sòṣèlú gan parí ibo lẹ́ fẹ́ gbé sí Ọlọ́run ni ò kí ń parí Ọlọ́run ni ò lè tán. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.